àwọn àgbàlagbà máa ń mú òwe kan wá pé òkété fẹ́ yán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ò gbódó. Òkété fẹ́ yán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ò gbódó. Nígbà wo ni a máa ń pòwe yẹn? Àfi pé kí ni à ń pàwé yẹn lé lórí? Lákòjúwe nísìn, àwọn èèyàn ń ṣe oríire kan tí mo lọ fi ṣàpèjúwe yẹn pé àwọn èèyàn ń ṣe oríire kan lákòjúwe ní pé ibi iṣẹ́ tá a wà àwọn àgbààgbà bẹ̀ àwọn lówólówó bẹ̀ wọ́n bá ń ra káníkọ́ ń ra mọ́tò eléyìí rà ẹnìkan wà kò sówó lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n ohun kó náà rà ohun rẹ̀ kó náà ṣe wọ́n bí lè gbà àwọn èèyàn ló ń ra mọ́tò yìí dá àwọn èèyàn rà ṣé wọ́n ní ra kò lẹ̀ sí owó lọ́wọ́ ẹ̀. nǹkan tó máa sọ fún ọ ni pé òkété fẹ́ yán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ò gbódó. ohun mi kémi náà rà ṣùgbọ́n kò sí owó tí màá fi rà kò sí owó lọ́wọ́ mi. ó lè jẹ́ ohun rẹ̀ mi mọ́kàn fi mọ́tò ṣe àpẹẹrẹ ni ó lè jẹ́ ohun rẹ̀ mi táwọn èèyàn ń ṣe tó ń yàn ṣe kéèyàn ò dẹ̀ sí ní ayé ẹ̀ tó wọ́n á bìnrin pé nǹkan bẹ́ẹ̀ táwọn èèyàn ń ṣe ló tí wọ́n náà lè ṣe é. àwọn ni ohun mi kì í ṣe ìtumọ̀ agbára ní òsì fún mi. a máa polówó fún ọ pé òkété fẹ́ yán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ ni ò gbódó. Ọlọ́run jẹ́ kí ilé tiwa gbódó òkété tiwa tó fẹ́ yán jẹ yẹn ilé tiwa ó máa gbódó lágbára Ọlọ́run. ohun tí táwọn èèyàn ṣe àwọn náà máa bá wọn ṣe.